mo á jáde pé mo fẹ́ ṣe gómìnà. Níbo ni mo ti fẹ́ kówó jọ tí màá rí náà sí? Níbo ni mo ti rí iṣẹ́ tí mò ń ṣe tówó yẹn pọ̀ tí màá máa ná bó lóṣèlú ṣe náà? Tó wá pọ́sibù kírù mi di gómìnà bí irú yín ọ̀bá tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ ṣe tẹ́wọ́ gbà yìí. Torí tí irú yín bá pọ̀ kò bá rọrùn fúrú wa láti débẹ̀, ṣùgbọ́n irú yín ọ̀pọ̀. Ààrẹ tó kàn lọ káwọn èèyàn kékeré kan tó fún ẹ $100 million, ààrẹ tó lọ káwọn èèyàn kékeré kan tó fún ẹ 90-50. Gbúrò tèmi bẹ́ẹ̀, èmi lẹ wá rí pé ẹ tún pè mí nìkan. Tí bóyá ká pọ̀ bí lónìí ká mọ táàkà ni, kéèyàn wá lọ káwọ́ gbéra bí olótùtù nígbà tí wọ́n bá ń wo owó ńlá bọ́ síta. But I'm telling you, if at the end of the day, come May 29, 2027, wọ́n búra fún Oriyomi Hamzat as governor of Oyo State. Our children will suffer no more. Ẹ pè mí wá nítorí ìfẹ́ tí ẹ ní sí mi. Ó wà nínú àwọn tó ń díje ipò gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé 100 million yìí ó nìkan lè gbé lẹ́ẹ̀kan náà. Kódà ×2 tí ó sì máa lọ. Kódà ìlú tó ṣe sẹ́nítọ̀. But ó ṣe wá jẹ́ pé ọmọkùnrin tí ò lówó jù nínú wọn lẹ pè. Ẹ̀dẹ̀ fẹ́ ṣe ìnáwó, ẹ fẹ́ ṣe nǹkan tó jẹ mọ́wó, ẹ̀dẹ̀ pé ọmọkùnrin tí ò ní owó. Ó jẹ́ nǹkan tí ó yà mí lẹ́nu tó dẹ̀ tó fi jẹ́ ìmúlẹ̀ yìí tí wọ́n ń pè ní ìfẹ́ ní ẹ̀mí mi. Ẹ nífẹ̀ẹ́ mi gan-an. Àdánwò tó wá lójú nínú ayé ni kí ẹni téèyàn nífẹ̀ẹ́ kó má nífẹ̀ẹ́ padà. Ẹ ti nífẹ̀ẹ́ mi, mo nífẹ̀ẹ́ yín kọ̀rọ̀ tẹ́lẹ̀ náà, ṣùgbọ́n màá tún nífẹ̀ẹ́ yín náà padà ní gbangba. Bí a ṣe ń wò ó, tí a dẹ̀ mọ̀ pé Ọlọ́run á ṣe, tí a bá di gómìnà tán, màá fi yín sọ́ra mi lẹ́nu nínú ìjọba. Màá jẹ́ káwọn èèyàn sọ pé ẹ̀yin lẹ ṣètò fún mi ṣẹlẹ̀, ẹ̀yin kérúbù lẹ ṣe ìjọ fún mi, ó jẹ́ ọ̀pọ̀ ọmọ yẹn níbẹ̀. Máa pọ̀ ní ọ̀rọ̀. Mo fẹ́ kí ẹ wo the 3rd paragraph nínú ọ̀rọ̀ tí bàbá sọ. Ibẹ̀ ni mo ti fẹ́ lo ìṣẹ́jú 5 péré. Tá a bá wo headline sẹ̀, tá a wá wo first line, tá a wo second line. Ẹ rí pé gbogbo ọ̀rọ̀ tó wà nínú ìwé pátápátá láì yẹn ló yàtọ̀ sí gbogbo tí wọ́n sọ. Wọ́n kọ ọ̀rọ̀ yẹn, wọ́n wá fi àyè sí láàrin gbàgàdàgbàgàdà. Wọ́n kọ wọ́n tún kọ òun ní capital. Wọ́n kọ àwọn ọ̀rọ̀ tó kù ní small letter. Upper case náà lò, wọ́n lo àwọn tó kù ní lower case. Wọ́n ní for the future of our children. Future of our children. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣẹ́jú kan nípa ẹ̀. Ní ọdún 2015, rédíò wù mí lóòótọ́, ṣùgbọ́n mi mọ̀ ibi tí màá ti rówó ṣe. Mo dẹ̀ jẹ́ nìkan tó bá ti fa nǹkan tí ò bá tó lọ́wọ́, màá ní kò ṣe tèmi nìyẹn. Tó bá jẹ́ tèmi, ó máa wá naturally. Àwọn ń bọ̀ láti rédíò station kan, àwọn adébi roundabout Wo Road. Wọ́n wá rí àwọn ọmọ kéékèèké tí wọ́n ń rìn káàkiri. Mo wo aago ọwọ́ mi, mo rí pé aago kan orúkú bí ìṣẹ́jú 5. Mo rọ́mọ ọdún 5, mo rọ́mọ ọdún 6, ọmọ ọdún 10. Àwọn ọmọ eléyìí, ibo ni wọ́n lọ this time, odd hours lélẹ́yìí. Àwọn agbóhùn lédélé wa máa lọ́jọ́ yẹn ọ́fíìsì lásùn. Abẹ́rẹ́ oúnjẹ àwọn tí wọ́n máa ń tó jẹ òru, àwọn tó bá travel ní Wo Road. Láti rí àwọn ọmọ yẹn, mo ní mọ́gàjí, ó yá park, ẹ̀yẹ lọ oúnjẹ, mo wá yọ́ tẹ̀lé àwọn ọmọ yẹn lọ. Mo wá rí pé wọ́n ń sun wájú shop, wọ́n tẹ carton pálí sílẹ̀, ìní àgbà pálí borí. Mo wọ́n mú sí tiwọn níwájú, mo rí àwọn tó ń lọ ṣiṣẹ́ òru, àwọn oníṣẹ́ òkùnkùn tí wọ́n fa igbó fa gbogbo ẹ̀, wọ́n rìn jìnnà síbi táwọn ọmọ yẹn wà. Omi wá bọ́ lójú mi pé now ẹ jẹ́ ká àṣùn táwọn ọmọ yìí dàgbà síbí, kí ni wọ́n máa dà lọ́la. Èmi ò tiẹ̀ mọ̀ pé ó burú tó bẹ́ẹ̀ nígbà lọ́jọ́ yẹn. Ṣé àmọ́ báwọn ọmọ yẹn kéré, kò sẹ́ni tó lè mọ wọn ní ronú ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí wọn. Àṣé àwọn oníṣẹ́ òkùnkùn yẹn ti ń lo àwọn ọmọ yẹn at that time. Ibi tí àwọn ọmọ yẹn wà ni wọ́n ń tọ́jú ìbọn sí, ni wọ́n ń gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí. Ṣé àmọ́ pé wọ́n lè ronú pé wọ́n wà bọ́ débi tọ́mọ kékeré wà. Tó bá wá di ọ̀sán, àwọn ọmọ yẹn á máa tọrọ owó, wọ́n á máa gbẹrùrù, tó bá ti dòru, wọ́n á bọ́ síbẹ̀ yẹn wọ́n á sùn. Nígbà tó di ọjọ́ kẹta tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn, mo bẹ̀rẹ̀ sí ní sa àwọn ọmọ yẹn, mo ń kó wọn kúrò lẹ̀,
mo ń kó wọn kúrò lẹ̀ ilé tí mò ń gbé ni mo kọ́kọ́ kó wọn lọ àjọ máa gbé bẹ̀ ìgbà tó yá mo kéde pé ẹni tó bá nílé kan tí ó lò kọ́ yá mi o wọ́n fún mi nílé kan à ń gbé bẹ̀ à ń ṣe à ń lọ ìgbà tó yá wọ́n ń pọ̀ sí tí n bá mú ọmọ mi báyìí tí n bá níbo ló ti wá ó lè jẹ́ Badagry nìbàdàn á ṣe home trace lọ nígbà bá dé Badagry wọ́n lè níyà ètí kú bàbá ètí kú ọ̀dọ̀ girama ló ń gbé níbo girama wà wọ́n lè láwọn ọmọ bẹ̀ mọ́ àwọn ọmọ yẹn wá ń pọ̀ school tí mo kó àwọn ọmọ yìí lọ tí wọ́n dá wọn padà ó tó 17 tí wọ́n láwọn ò lè gbà wọ́n ká má corrupt àwọn ọmọ tó kù mo bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn lé mò ń train wọn ìgbà tó yá wọ́n yí padà díẹ̀díẹ̀ wọ́n lè máa wọ school ẹ̀sà lónìí inú àwọn ọmọ yẹn lónìí tí mo sọ̀rọ̀ yìí mo ti ní ọmọ tó wà ní aviation school mo ti léyìí tó ṣe law mo ti léyìí tó ṣe nursing Ohun yẹn ni mo wà ìkan nínú àwọn ọmọ yẹn ló kú tí mo fi lọ sẹ́wọ̀n ní 2017 the rest is history for the future of our children. Ó bá ẹni mọ̀ pé màá jáde ṣòṣèlú láyé ṣùgbọ́n tí mo fi kó àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ wa a kì í fi síta a kì í ṣe adoption ọmọ tá a bá ti mú àtọ́jú ẹ̀ tí ó fi dàgbà tí ó fi kàwé tí ó fi jẹ́ èèyàn ni ṣùgbọ́n tó gbọ́dọ̀ ṣe ni pé tó náà bá ti jẹ́ èèyàn láyé ó náà gbọ́dọ̀ dárú Ohun yẹn lẹ̀ kó náà máa mú àwọn ọmọ bẹ́yẹ tó wà ń ta. Now for the future of our children mo wá jáde pé mo fẹ́ ṣe gómìnà níbo ni mo ti fẹ́ rówó nígbà tó jẹ́ pé ńgbà yẹn tí mo bá lọ tá a ṣiṣẹ́ bọ̀ lẹ́yìn kan yọ owó epo mọ́tò fún mi wọ́n sì bá mi ra ta àtẹjà òkú èkó tí ń gbé lọ lé lọ báyàwó mi gbogbo owó tó kù àwọn ọmọ yẹn náà gbọ́dọ̀ fi lóúnjẹ fún. mo wá jáde pé mo fẹ́ ṣe gómìnà níbo ni mo ti fẹ́ kówó jọ tí màá rí náà sí níbo ni mo ti rí iṣẹ́ tí mò ń ṣe tówó yẹn pọ̀ tí màá máa ná bólóṣèlú ṣe náà tó wá pọ́sibù kírù mi di gómìnà bí irun yín ọ̀bá tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ ṣe tẹ́wọ́ gbà yìí torí tí irun yín bá pọ̀ kò bá rọrùn fúrú wa láti débẹ̀ ṣùgbọ́n irun yín ọ̀pọ̀ ààrẹ tó kàn lọ káwọn èèyàn bí kéèkan tó fún wa $100 million ààrẹ tó lọ káwọn èèyàn kéèkan tó fún wa 90-50 gbúrò tèmi bẹ́ẹ̀ èmi lẹ wá rí pé ẹ tún pè mí nìkan tí bóyá ká pọ̀ bí lónìí ká mọ táàkà ni kéèyàn wá lọ káwọ́ gbéra bí olótùtù nígbà tí wọ́n bá ń wo owó ńlá bọ́ síta but I'm telling you if at the end of the day come May 29, 2027 wọ́n búra fún Oriyomi Hamzat as governor of Oyo State. Our children will suffer no more. Our elders will suffer no more. Our women will suffer no more. And I will not disappoint you. Tí mo bá fẹ́ sùn, tí mo bá rántí yín, màá jí. Tó bá fẹ́ rẹ̀ mí, tí mo bá rántí yín, agbára máa dé. Tí mo bá fẹ́ wẹ̀yìn wò, tí mo bá rántí yín, màá kọjú síwájú. Tí mo bá fẹ́ wà dìtà, tí mo bá fẹ́ wà carry the way, tí mo bá rántí yín, màá pera mi padà. Mi ní disappoint you. Thank you so much. On this project, màá fi token lẹ̀ báyìí. Ṣùgbọ́n project yẹn tó fi máa parí àjọṣe ni. Tí mo bá padà bẹ́ẹ̀ ṣe sọ pé Ọlọ́run ó ṣe èmi ni màá wọlé. Tí mo bá ti wá wọlé, tí mo bá wá ń ṣe 1 year in office, lára bíi tí màá wá commission nílùú Saki ní school yẹn máa jẹ́. Ọjọ́ yẹn ẹnu wa ò ní lè gbà mọ́ pé project $100 million orí tó máa wà ń bẹ̀ akọjá tẹ̀sán ní agbára Ọlọ́run. I don't promise, I don't disappoint people, I don't betray people. Tí mo bá ní màá ṣe ni màá face tí màá máa ṣe, you will not be disappointed. Ṣùgbọ́n ẹ wo gbogbo àwọn tó jáde gómìnà ẹgbẹ́ wọn sẹ́gbẹ̀ẹ́ Oriyomi tó Oriyomi ò bá jáde esma nígbà wo ló fẹ́ pọn ọmọ yín. Àwọn kan ti tora wọn síbẹ̀, ọmọ olówó ọmọ ọlọ́lá ó wá láti ìlú Èkó ó wá láti Port Harcourt ó ṣe kinní kan ìdí tán fi ṣe àrí pé irú Oriyomi ò jáde
Oriyomi tó ń gbé láàrin wa, Oriyomi tí èso lówó, Oriyomi tí èso lóṣèlú, Oriyomi tá àti síbì kan tó ti rówó kó jẹ, ó dẹ̀ jáde láàrin mẹ̀kúnnù. Oriyomi ṣe wá jáde yìí, ẹ rí i pé láti àkókò yìí lọ ọmọ mẹ̀kúnnù náà ti rí pé ẹ̀tọ́ wa ni àjọ máa ṣe. Mo nílò ìkúnlọ́wọ́ yín gan tí a bá lè tira wa lẹ́yìn tó lè ṣeé ṣe, mo dẹ̀ gbà pé yóò ṣeé ṣe. Nǹkan ti yí padà pátápátá nípínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn, agbára ti padà sọ́dọ̀ mẹ̀kúnnù. For this project today, kí nǹkan gbémi náà bẹ̀rẹ̀, ẹ bá mi manage pẹ̀lú 5 million naira.